àyè ló nìkọ́ọ̀bù tẹ́lẹ̀ kò sẹ́sẹ̀ ń bẹ̀ àyè wọ jàlbáàbù lẹ́sẹ̀sẹ̀ kí ni yóò wọ jàlbáàbù nìkọ́ọ̀bù ni ò ní lò torí bí ò lo nìkọ́ọ̀bù náà kò sé kí ni kò sẹ́ lọ́wọ́ àmọ́ bí wọ jàlbáàbù kí ló ṣe ọ̀sẹ̀ lọ́wọ́ yóò wọ jàlbáàbù torí pé látọ̀ àtàlí makhluqin fi ma'siyati al-khaliq ní jàlbáàbù gbà àmọ́ nìkọ́ọ̀bù mawdi'u nìkáṣ ní táwọn afáhùn ẹni tó ní ọmọ ń lò gan kò sọpọ́sẹ̀ ẹni tó ní ó lò wọ́n ní ládàá tó lò ní ọ́ àìsí lókò sé kí ni oníyà tí ó jẹ́ kí ni wọ́n fi yẹn dá wà lálẹ̀ sí wọ́n fi yẹn dá wà lálẹ̀ sí kó sì yí tọ́ rọrùn tí ó jẹ́ owó kó lọ́bó ti yẹ kó lọ kó tó. A few moments later. lọ́wọ́ ọba ti ní òsì jáàbù mọ́ tí wọ́n ní òsì jàlùbáàbù mọ́ tí wọ́n ní òsì nìkọ́ọ̀bù mọ́ lálẹ́jọ́ àti ní báwọn ọmọ gbà lórí àwọn ọmọ ẹ̀kan dálẹ́jọ́ rẹ̀ bí ní àwọn àfa àlọ́kọ́ kéde àbẹ́ ìsinmi ẹgbẹ́ àwọn kéde ni tí wọ́n ní kọ́ ìjáàbò síwẹ́sì nìkọ́ọ̀bù síwẹ́sì jàlùbáàbù síwẹ́sì kọ́tọ̀ ni ẹ̀sìn kọ́ aládàá ni àwọn lẹ́tọ́ à ń gbọ́ wọ́n ń gbọ́ wọ́n sì gbàgbé ní fi ń sọ̀rọ̀ yìí àfẹ́sìn ni àtàwọn ń kọ́mọ fúláàjì àwọn láti yóò ní ni làwọn fi ń sí jàlùbáàbù lórí àwọn ọmọ ẹ̀yìn létí wọ́n sì bẹ́ẹ̀. wọ́n gbé káàkiri eléyìí tí mo wá fẹ́ sọ wọn á gbé sí Central Mosque Èkó gbogbo kálukú wa wà níbẹ̀ a wà lórí kíní báyìí so ọmọbìnrin kan ó wọ ìjáàbù tí wọ́n wọ̀ yẹn ó sì wọ stocking ó wọ gbogbo ẹ̀ ó wọ bàtà inú mọ́ṣáláṣí lẹ́yìn ibẹ̀ la jókòó bó ṣe wọlé ó wọ bàtà yẹn bẹ́ẹ̀ wọnú mọ́ṣáláṣí ni ẹni pẹ̀lẹ́ ń tàá jókòó ní ṣe kò mọ̀ ẹ́ pé mọ́ṣáláṣí ni bí ni àbí èwo nísìn aṣọ lówó yìí kò sí ẹ̀kọ́ yẹn ń bẹ̀ ààyè ní bàtà tó wọ̀ mọ́rú awọ tí wọ́n fi ṣe ọlọ́run gan tó sọ fún Musa ikhlana alayka innaka bil wadi al muqaddas tuwa ṣé ẹsẹ̀ yẹn ni ò fẹ́ káwọn èèyàn rí ni tó fi tí ò fi lè bọ́ bàtà àbẹ́wò ni lẹ́bàá ń bá rò pé ó dé táà ń ṣe yìí a máa da kìíní otherwise ibẹ̀ ní bá tí èmi ò bá pe àkíyèsí síbẹ̀ ní pé no àìdá kó jáde padà àbí bákan so lọ́dún yẹn gẹ́gẹ́ bá ṣe ń bá tafsiri bọ̀ à ń bá bọ̀ láti súra bí súra ba'da súra ni súratul mu'minuna láwádé so àwa bẹ̀rẹ̀ tafsiri àwọn sífàtì tọ́lọ́run wá fi ròyìn mùmínì pé qad aflahal mu'minun tó wà lọ́wọ́ bẹ̀rẹ̀ mọ́ á ka àwọn sífàtì alladhina yarisuna al-firdawsa hum fiha khalidun so ìwà wà ń bẹ̀ tàbí lè jẹ́ mùmínì mọ́ bá mú àpèjúwe wa pé ẹnìkan nínú sẹ́mínà tá a ṣe kọjá lọ báyìí aṣọ kọ́ ni ìwà aṣọ kọ́ lẹ́sìn ìwà tó fẹ́ pìrìsẹ́ntì sáwọn èèyàn òun làkọ́kọ́ hashmala lọ́hun ń wá Islam ń wá nípa bẹ́ẹ̀ a ń pariwo ìjáàbù sú ìsìnmẹ́lì lóga nínú kọ́kọ́ lo ìjáàbù fún aṣọ wíwọ̀ gbogbo bí Al-Qur'ani ti lò mẹ́lúlù lóga lórí ọ̀rọ̀ fíkíwò lẹ́sìn lọ́gàtà Al-Qur'ani bá lò ibi tó bá lò sí ibẹ̀ lákọ̀ọ́kọ́ lò sí ìsìláhì ní ṣàrẹ̀ aṣọ́kọ́ òní Islam ò láṣọ a má bó owó ẹ òní so kí ọ̀nà méje tí Islam tí Al-Qur'ani tó lo hijab kò ló fáṣọ gàgá ló lò fún sọ̀tọ́ wá já sí pé gádùn bá sọ̀rọ̀ ni àtọkùnrin téèyàn bá tú sí pé òun lóbìnrin fi lè lo kìnnà àtọkùnrin àtobìnrin ló bá wí kullil mu'minina yaghudduna min absarihim wa kullil mu'minati yaghuddna min absarihinna
so wá ìta tẹ́ńpẹ́lẹ́ mọ́ obìnrin so ó tán àwọn ajá wọn tí wọ́n kéwú tí wọ́n ṣe kan tí wọ́n lórí tẹlifíṣàn náà máa ń ṣe prógrámù láàárọ̀ ọjọ́ kejì tí wọ́n rí lé kìíní yẹn lórí tẹlifíṣàn ló bá bọ́ sí prógrámù ó jẹ́ ìdájí Sunday ìpè wọ́n ti dé o Islam ń ṣẹ̀sìn bàbá wọn o kìí ṣe kìíní kan o ẹ̀yìn wọ́n ní kò sí ìjábù wọ́n ní kò sí kìíní kan ló bá tú lọ wẹ́rẹ́wẹ́rẹ́ bó ṣe wù láàrin ẹlòmínà bá ń gbà ẹ̀hẹ́n wọ́n ti lẹ́yìn obìnrin kẹ́ máa jáde nísìnyí o ìyàwó mi èyí sì rin òhò ìyàwó mi ń gbọ́ àwọn ìyàwó mi aborí wọ́n ṣe kíní bá ṣe bá lọ́dọ̀ àwọn bàbá tó bí wa ni so mo dé tẹ̀sí láàrọ̀jọ́ kejì mo bá nítò al-layali khubala yalidna kulla ajibin so nínú àjáìbà táyé òru èní bí lọ́rọ̀ ó ṣe ìjábù jẹ́ àwà lọ àkásíwátò nínú nàmọ́ ìjábù yìí mo fẹ́ treat mo bá fi bọ́ sọ́rọ̀ ìjábù ètò bí nìyẹn so ìjábù yẹn tí mo wá treat bọ́n ṣe dìde nìyẹn kí ní kan gbáwọn ilẹ̀ Haúsá mo gbélé Haúsá rí ní 80s 82 mo wà nílẹ̀ Haúsá Kánò àwọn obìnrin wọn èé wọ gbẹ̀gẹ̀rẹ̀ aṣọ kìíní gúnmí ló gbédé ṣé o gúnmí ló gbédé nígbà tó gbé Izalatul Bid'ah wa Iqamatus Sunnah dé nígbà tó gbówó Saudi òun ló di introduce ẹ̀ so bùbá ìró àti borí ni wọ́n ń lò tí wọ́n fi bo ọrùn wọn sáwọn yẹ́ iṣẹ́ mùsùlùmí mẹ́rin àwọn ìyá wa tí wọ́n ń lò borí tí wọ́n ń lò bùbá tí wọ́n aṣọ wa nìyẹn ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ni ní gbogbo wọn bá lọ pé nílọrin wọn láwọn ń ṣe azábù táńlẹ̀ náà náà bá kóra wọn jọ ni wọ́n bá ń ka áyà tìtàhíyà tí wọ́n fẹ́ ká a máa ṣe mẹ́lú nínà ìnàmọ́lá sókè fún kìíní kankankan àwọn ẹgbẹ́ dòktóru wà náà wọn kìíní kan wà náà wọ́n dẹ̀ sọ fún wọn pé jàlìbáàbù hasba lóga siyabun fọ́tọ̀fọ́t àwọn ló ń jẹ́ jàlìbáàbù ní ìkánu ó ti di professor ní ìsinú ẹ̀yìn aláró ló bá ní kéèyàn máa fi mújídù tó yá sí pé kèfèrí ló ṣe catholic ló ṣe kó máa fi tú alukùránì ó dá orin múrú kéèsì tí wọ́n fi ń tú alukùránì ń kọ́ orin múrú kéèsì wọ́n fi tó lógà nìyẹn báwọn elédè ṣe ń lo èdè wọn ni inna anzalnahu qur'anan arabiyyan láìpẹ́ lógà arabiyya ni o báwọn elédè bá ṣe ń lo nǹkan ló ṣe máa tú ebi tá a ti wọ́ nìyẹn tàbí bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lẹ́lẹ́ omi ní sọ̀rọ̀ ló máa ń bú bàbá tó bí mi pé tíra tí bàbá yàn ṣe kìnnìkan ọlọ́run wa mú òun náà fẹ́ máa lọ fẹ́ gba oyè ó fẹ́ gba professor Imam Magili lòun náà wá ń lọ wá ní ẹ̀ṣẹ́ rí so tíra bàbá yàn tíra pẹlẹbẹ báyìí bọ́n ṣe bẹ̀rẹ̀ ní ẹ gbogbo wọn tí wọ́n péjọ